ẹ̀san ju wa lọ á padà rí máa kọ́ ọmọ ọlọ́pàá ń kó òní tí ìkúngbàgbà bá dé wọn máa fọ́ ọmọ rẹ létí báyọ̀ lágbára kan tó ṣe mọ́. من عمل صالحا فلنفسه أساء فعليها ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وما ربك بظلام للعبيد الله وما ربك بظلام للعبيد. ẹ̀san la wá torí ẹ̀ jókòó lé nìyí o. ló gbé wa débi. ẹ̀san ló gbé adé bí o. ibi tí mò ń bọ̀ nìyẹn. من عمل صالحا فلنفسه. ṣe dáadáa ẹ̀san rẹ̀ ń bọ̀ o. من عمل صالحا فلنفسه. ẹ̀rí bí a ńgbà tí ayé bàjẹ́ tán àwa náà la sì wà ń bẹ̀. sahara alfasadu fil barri wal bahri. ìbàjẹ́ gbòkè ó gbòdò ọlọ́run ní kì í sọwọ́ èmi ọlọ́run o. بما كسبت أيدي الناس. iṣẹ́ ọwọ́ ẹ̀yin èèyàn náà ni o kò sọ́wọ́ mi ń bẹ o. بما كسبت أيدي الناس. àwọn ọmọ sùkúù wọn ń lu tíṣà wọn. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن أساء فعليها ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه. gbólóhùn náà ni ìtumọ̀ àyà ni pé ẹni ó bá ṣe rere. فلنفسه. ó ṣe fórí ara ẹ̀ ní. iṣẹ́ tí bàbá ìmáàmù ń ṣe tí ọ̀sẹ́ nìkan kan wà ń bẹ̀ ni wọ́n ń gbé jáde lónìí. Allahu Akbar. àṣírí ìjọ́hun àná tí bàbá ìmáàmù ṣe látòrí ẹ̀ wá jókòó yìí. àṣírí ìjọ náà ló tú yìí pé èèyàn bá hùwà burú bí ó ṣe tú náà nù. Wallahi. ngbò tí di pọ́ ọmọ sùkúù ń lu tíṣà rẹ̀ àlùbáríkà tán bí ìwé. ó tán. àwọn ọmọ wọn gbọ́dọ̀ má ka nítorí kí wọ́n má feel inferiority complex láàrin àwọn ẹgbẹ́ wọn. ìyẹn nìkan ló kù kò sálùbáríkà kankan bẹ̀ mọ́. bọ́ọ̀ bá rí nǹkan kan tí wọ́n ń pè lálùbáríkà ń bẹ̀ ó lé ní. wọ́n yà ń jalè ń bẹ̀ ni. wọ́n ń jalè ń bẹ̀ ni. so njọ́ mi abápẹ́ nìkan ẹ̀ bẹ́ sú owó ìjọba. wọ́n á ní abẹ́ ìwà rí ilé ìfẹ́ bó kọ fámìlì rẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ fámìlì ló kọ rẹ̀ ti bàjẹ́ pátápátá níbo. ظهر الفساد في البر والبحر. ọlọ́run ní ẹ̀bòkè jẹ́ ẹ̀balẹ̀ jẹ́ ẹ̀bapọ̀ túndé jẹ́ ẹ̀bòsì jẹ́. ظهر الفساد في البر والبحر. ọlọ́run ní kì í sọ owó èmi ọlọ́run. بما كسبت أيدي الناس. ẹ̀yin fúnra yín náà tí mo fi ilẹ̀ láyé náà lẹ́ba yé ọ̀hún jẹ́ fúnra yín o. بما كسبت أيدي الناس. ọlọ́run ní kì í sọ owó èmi ọlọ́run rárá mo ti dá ntí ń ọ̀dà kalẹ̀ ẹ̀yin lẹ wá mà ntẹ́ ẹ bá fi ra yín ṣe. ليذوقهم بعد الذي عملوا. ẹ bá wá ń rí aburú kan nísìnyí tí ọ̀dà tẹ́ ẹ wá ń rí aburú kan nísìnyí tí ọ̀dà àdéhùn èmi ọlọ́run ni. liyudhikahum ba'da alladhi amilu ẹ gbọ́dọ̀ jìyà ń tẹ́ ẹ ṣe. ليذوقهم بعد الذي عملوا. wọ́n lọ́lọ́run ọ̀sàyé dẹ̀rọ̀ ẹ̀rọ ní ń bẹ láyé wàláyé ẹ̀rọ ní ń bẹ láyé. ẹ̀rọ la bá ń gbà dáadáa yìí. àmọ́ gbọ́ bẹ́ẹ̀ sà. ọlọ́run wá ní liyudhikahum ba'da alladhi amilu gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nísìnyí ẹ jẹ ìyà ń tẹ́ ẹ ṣe ni. ليذوقهم بعد الذي عملوا لعلهم يرجعون لعلهم
راجعون. gbogbo àyè tẹ́ ẹ bá wà ní ẹ máa fi nǹkan méjì kúnra wọn ẹ máa wò wò dáadáa kó wò ra kó tó kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ Nàìjíríà nǹkan méjì. máa wò dáadáa máa wò dáadáa èèyàn lè mẹ́fẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ lò náà sì ṣe. ẹ wá dúró tó náà dánwò bẹ́ẹ̀ ni. béèyàn bá dán nǹkan bá ń wò nígbà tá a bá ti wádìí rẹ̀ tán tá a rí gbogbo ohun tá a fẹ́ rí tá a ti fi hàn án ṣé kinní yìí dáa ni àbí ọ̀dà ntọ́ bá ti lè mú tó náà sọ pé ọ̀dà ẹ̀ pa ló kù ṣùgbọ́n ẹ̀ ní pa. a fún tíráyà. ẹ̀ ní pa wàláhì owó tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ wàláhì bọ́ bá a ti lè ká máa wádìí ẹ̀ tó kò lè dolo sí mọ́fà. Allahu Akbar. tọ́lá kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń tọ́ pé àbí ẹ kó yẹn pamọ́ sí kò lè àṣírí ò lè tu ẹ fọ̀rọ̀ lẹ́m̀bẹ́ ẹ jẹ́ wọn máa wádìí yòókù. àwa ní Nàìjíríà ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ kéwù bàbá wa Idris tẹ́ ẹ wá ń kó bàbá náà jáde ẹ̀yin lẹ̀ ń kó wọn jáde. bẹ́ẹ̀ni. wàláhì ẹ̀yin lẹ̀ alájẹ ọ̀ní agbọ̀njẹ tó bá yẹn ẹ̀yin lẹ̀ ń kó wọn jáde pé ẹ̀yin lẹ̀ sàkọ́ wa ó yẹ ká appreciate yín appreciation tẹ́ ẹ sọ yìí mo bá yín dúpẹ́ fọlọ́hún. alhamdulilayi. ó dẹ̀ ẹni tó ẹ kó déwájú wọn bí wọ́n gbé ń kọ́ ní alif bàtà àṣà lọ́wọ́ lọ sákúò wàláyé ìwọ náà ti lálùbáríkà. Allah. bọ́ ọba ti rántí pé bàbá yìí lọ́kọ́ ní alif bàtà àṣà ó dà kọ́ ọmọ mọ́jú bá ń lọ tó déwájú bàbá yìí ó ti ṣoríire. Allahu Akbar. ọlọ́run kò fi ààyè sílẹ̀ fún wa gbogbo ń tá a jẹ́ láyé lẹ́nìí ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ni o anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹ máa wá ìmọ̀. wàhálà òfìsìn. kódà bí ó bá jẹ́ pé China lẹ́ wà lọ nígbà náà China ní gbogbo ẹ̀kọ́ wà àwọn China ṣe fi hàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí China ti ń ṣe gbogbo tó bá ń ṣe yòrò tó dáa nísìnyí China ló ṣe. ẹ wá wò gbàtà nàbì ti wí bẹ́ẹ̀ pé ẹ wá ìmọ̀ o. walau kana bisin. bó bá jẹ́ pé China lẹ́ wà lọ ni ẹ débẹ̀. àwa wà lórílẹ̀‐èdè Nàìjíríà sàmgbẹ́ gbunduku láwà ká máa ẹ̀ǹbẹ́sù ká máa ṣe kárẹ̀ ní tí ń pààyàn ká tún máa wà lẹ́yìn rẹ̀ àbí wọ́n ń sọ̀rọ̀ àwọn àfa àwọn ní à ń lo gérí èèyàn àwọn àfa sáàfà rẹ̀ wọ́n bá ń bi à ń gérí èèyàn sáàfà rẹ̀ olókọ́ bá ń bi à ń gápa kí lè fẹ́ fi ṣe ṣé bẹ́ẹ̀ bá gé apá tẹ́ gé orí tẹ́lẹ̀ lówó tó Emefiele láíláí tẹ́ ẹ rí pé wèrè ni àbí Tinubu Emefiele ò sì gérí wèrè gidi nìyí o ntọ́ bá ti mú téèyàn ò ní rú owó tí ò ní rírú owó tí Emefiele yẹn olúwẹ̀ ń gbá rẹ̀ láti kí ló ń géèyàn lórí sígbà náà. ọlọ́run owó ọ̀wárù tọ̀dọ̀ Emefiele àbí ẹni tó yẹ pé nígbà wọ́n délé ẹ̀ wọ́n ń fa kọ́ọ̀pù mu délé rẹ̀ nù yàrá ẹ̀ lásán ni wọ́n ti rí 7 trillion tírílíọ̀n ẹnìkan ò lè ná tán nù yàrá rẹ̀ lásán nìyẹn o àpótí méjìdínlógún ni wọ́n kó jáde ń bẹ̀. kò sì gérí. àbí ó sì kọ́lé kan sáàgbọ̀ gbogbo béèyàn bá débẹ̀ Olúwa sọ pé kì í ṣe èèyàn lọ́kọ kì í ṣe lẹ́tẹ̀ nìkan lọ dágbé ogún èèyàn ò lè gbé bẹ̀ tún ó kúnnú ẹ̀ tẹ̀bí wọn ọgọ́rùn-ún èèyàn kò lè gbé bẹ̀ kó jẹ́ pé ẹbí ọgọ́rùn-ún èèyàn ló kúnnú léwu. ẹnìkan nù. ẹnì horo kan nù. Mana amila salihan falinafsihi. tó o bá ṣe lọ gbà. Wa man asaa falayha. Wa ma rabbuka bis-salamin lil-abid. Wa ma rabbuka biz-zallamin lil-abid. gbogbo àwọn tí ẹ jẹ́ ọmọ kéwù bàbá wa Ìmáàmù Idris mo kí n pẹ́ kú oríire. ẹ kú oríire. àwa táwa náà sì wà ń bí
lẹ́ni akira wa pa kú oríire. àwọn náà ṣàgbákò oríire. Ó kọ bàbá wa Imam Idris ti Ansarudeen ó kọ òun ò lè parẹ́ mọ́ láéláé. Torí lójú wọn náà ni wọ́n ti ń appreciate wọn. Allahu Akbar. So ẹ wá wò bẹ́yìn ó ti rí bọ́jọ́ bá dalẹ̀. wa dhkur fil kitabi Idrisa. Allah. Innahu kana siddiqan nabiyyan. La ilaha wa rafa'nahu makanan aliyya. Ọlọ́run lè rántí ànábì Idrisi ní wa ẹ̀ rántí. dhkur fil kitabi Idrisa. Rántí ànábì Idrisa tí bàbá ń bá jó kọ. wa dhkur fil kitabi Idrisa. Innahu kana siddiqan nabiyyan. Ọlọ́run ní ànábì Idrisi òun ló jẹ́ olódodo ànábì ń tà fi ròyìn ẹnu olódodo ànábì. Innahu kana siddiqan nabiyyan. Nítorí òdodo rẹ̀ tó sọ nítorí àṣẹ́lẹ̀ rẹ̀ tó ṣe òdodo tó sọ. wa rafa'nahu makanan aliyya. Àwájí ó wà lè jánà láìkú. Ọbẹ̀ àwọn màláyíkà. Ẹ dákun torí Ọlọ́run ròyìn iná ń ròyìn àlìjánà ṣé téèyàn ò lè débẹ̀ ni láì tí ì kú mọ̀kàn fẹ́ yẹbẹ̀ wò ni kí nǹkan wo bó ṣe rí. mọ̀kàn fẹ́ mọ bó ṣe rí ni. wa rafa'nahu makanan aliyya. wa rafa'nahu makanan aliyya. Àwọn Jibrilu ni ó débẹ̀ bọ́ bá fẹ́ ebó sọpọ́ fẹ́ bẹ̀bẹ̀ wo ni ọkọ̀ bẹ̀bẹ̀ wo yẹn ó yìí sì láti débẹ̀ wá kó sínú ìyá apá mi kan ó yá kó síbẹ̀ torí àṣẹlẹ̀ rẹ̀. ó sì kó bẹ àṣẹlẹ̀ rẹ̀ ni o bẹ́ẹ̀ni. wàláyé àṣẹlẹ̀ rẹ̀ ni bọ́ bá ṣe aburú wàláyé ó jẹ ìyá rẹ̀ kó tó lọ tó o bá sì jẹ ìyá yẹn kó tó lọ àwọn ẹbí rẹ̀ ó jẹ àwọn ọmọ rẹ̀ ó jẹ. wa dhkur fil kitabi Idrisa. Ọlọ́run ní ẹ rántí ànábì Idrisa o. Innahu kana siddiqan nabiyyan. Olódodo ni o. wa rafa'nahu makanan aliyya. Allah Jibril ní wàá kó síbi ìsì apá mi n ó mú ọ dálì jánà n ó sì fi iná náà hàn ọ́ ètò ó lè tí ó tẹ́ mi lọ́rùn nìyẹn kéèyàn ó kéèlé yín ó lè bá a mọ̀ bí ó ṣe tún sin lọ́run ju bá a ṣe ń sin yìí lọ. Ó wá kó abẹ́ yẹ Allah Jibril ó wá gbé dọ́hùn. Di àkọ́kọ́ lọ bí nánà. Di àkọ́kọ́ lọ bí nánà ó débẹ̀ ó ní Ọlọ́run. Atẹ́gùn náà fẹ́ sí. Ààyè yìí lọ́ọ́ máa kó àwọn ẹni ìyà sí. Àrọ́mọdọ́mọ mi má mà jẹ́ ànípẹ́ ń bẹ̀ o. Àmínà. Àmín. Ìwọ náà ò ṣe tiẹ̀ ládùúrà. Má jà á nípìn ń bẹ̀. Ọlọ́run má jà á nípìn ń bẹ̀ o. Ọlọ́run má jà á wọ náà. Ó débi iná. Ó wá débi iná ọ̀tọ̀ọ̀rọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run. Àrọ́mọdọ́mọ àwọn ò ní débi òun náà ò sì ní débi alájí ẹ wá já lọ bí àlìjánà. Ká yẹ̀ wò bó ṣe rí. Ó wá dá àlìjánà. Ó ní àní wọlé ni. Àbí. Yà wọlé kí n rí inú ẹ. Àbí. Ó sì débẹ̀. Wọ́n jọ wọlé. Àwọn afẹ́fẹ́ yẹn ń fẹ́ wá. Atẹ́gùn ń fẹ́. Lápá tún lápá sí ara tù ú lẹ́sẹ̀kẹsẹ̀. Atẹ́gùn tútù. Ara tù ú dáadáa lẹ́sẹ̀. Ó jókòó. Ó jókòó. Alájí bíbí là ń pẹ́. Àti ń pẹ́. Àti ń pẹ́. Ó ní bo. Níbo. No níbi tá a ti ń pẹ́. Àdéhùn wẹ̀wẹ̀ bọ́ kàn ní kò rí ni ebi wo rí bi náà lẹ́ẹ̀kan sáré kó mẹ́ ẹ̀mí yìí náà kó jẹ́ àìsè máa lọ ó ní èmi pẹ̀lú rẹ̀ èmi ọlọ́ọ̀bì kankan mọ́. Nàbà yọjọ ń fà á. wa dhkur fil kitabi Idrisa. Masha Allah. Innahu kana
صديقا نبيا Allah. ورفعناه مكانا عليا. Anabi Idris ló ń ọlọ́mọ o. Ọwọ́ alájibiri wa ń bá ájí ọwọ́ ìtọ́ ọlọ́ọ̀ni fi ilẹ̀ ń bẹ̀ ebi wa ló gbé lọ. àbí. ẹni rí ni. ó ti láṣẹ lẹ̀. Àwọn àṣẹlẹ̀ rẹ̀ tó ṣe ń bọ̀ wá débẹ̀ nísìnyẹn lóòótọ́ ọba abakádàrá pé yọ wọ bẹ̀ ń bọ̀ tí ò sí lóhùn ò ṣe nǹkan kan mí láyé mọ́ ó ti débẹ̀ náà nù kó jókòó. ilẹ̀. من عمل صالحا من ذكر وأنثى فهو مؤمن. مؤمن. ṣe dáadáa ìjọkùnrin ni ìjọbìnrin ni olùgbàgbọ́ òdodo. فلنحيينه حياة طيبة. nígbèsí ayé tó rọrùn tó dáa tó nígbádùn ńlá fúnrú ẹni bẹ́ẹ̀ lò. ولنجزينهم أجرهم بما كانوا يعملون. bàbá wa Idris ọ̀rọ̀ yín ìṣẹ́kún lónìí. ọjọ́ ìdùnnú lọ́jọ́ òní. ọjọ́ ìdùnnú ni. àṣélẹ̀ yín ni. ẹ̀yin ti rí i ṣe. Ọlọ́run ní dáadáa ó ṣe ju ẹ̀mí yín. dáadáa ṣe ju ẹ̀mí yín. àwọn ọmọ kéwù yín wọ́n láàgbàgbé yín. àgbàgbé yín. ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. àwọn èèyàn ń sọ̀rọ̀ àfa rẹ̀ láì da ìwọ náà wá bá a dá sí i ó jẹ́ èèyàn mọ́nu o tún kó báwọn ọmọ rẹ̀ àwọn náà ò ní jẹ́ èèyàn. ó tún sọ̀rọ̀ àfa rẹ̀ láì dá. wọ́n ń sọ̀rọ̀ àfa rẹ̀ láì da. wọ́n ti máa ń ṣe nù wọ́n sì bẹ́ẹ̀ fáwọn náà gbàtà ń kí. àti ayé àwa labayé jẹ́ fúnra wa. ọlọ́run lémi ọlọ́run ọba aláyú kíni. إن الله لا يغير ما بقوم. gbogbo tí mo ṣe fún yín tó jẹ́ dẹ̀ra èmi ọlọ́run ọba ò ní yí padà mi ò ní yí padà sáyì dá. لا يغير ما بقوم. ولكن حتى يغيروا ما بأنفسهم. ọlọ́run ní ṣùgbọ́n ẹ lọ kọ́lẹ̀ o n ó fi yín lẹ̀ ẹ máa yí nǹkan yín padà fúnra yín. حتى يغيروا ما بأنفسهم. nísìn a fẹ́ appreciate bàbá. a fẹ́ wá appreciate bàbá nísìn. lójú ẹ̀mí wọn. lójú ẹ̀mí. bàbá wa Idris. bàbá dáadáa. ẹ jẹ́ kí gbogbo wa bàbá wa Idris àwọn ó jókòó. wọ́n ní wọ́n jókòó. gbogbo wa láwa dìde. á dìde. ayọ̀ǹda fún kábíyèsí. ayọ̀ǹda bàbá wa kábíyèsí. mo yọ̀ǹda bàbá ìmáàmù náà. ayọ̀ǹda bàbá wa ìmáàmù àgbà. gbogbo àwa yòókù là á dìde. á dìde lápapọ̀. a wà ké alámúnàṣẹ́ra a sábà ṣe sá pẹ̀lú làkàdíjà kùn. a sá bẹ́ẹ̀. a sá fún bàbá wa Idris. bàbá wa Idris. gbogbo ètò kù tẹ́ lò láyé ẹ̀ ní lò lórí ìbànújẹ́. Amina. ọlọ́run ó sì wọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ó wọlá àjọ kan tẹ́ ń kọ́ ẹnìkan ń kéwú àwọn tẹ́ ẹ kọ́ ń kéwú tí ò wá mà tẹ́ wá bu ẹkún pé ọmọ yìí ọmọ ẹni mo ti fẹ́ràn rẹ tó yẹ Allahu akbar. kọ́lọ̀ ń wọlá àjọ náà gbogbo ń tẹ́ ẹ mọ̀ ní dùnnú láyé tẹ́ ń wò báyìí ọlọ́run ní sọ́ di ìbànújẹ́. Àmín. gbogbo àsìkò tó ti kù tẹ́ lò láyé ẹ̀ ní lò lórí àárẹ̀ o Àmín. ẹ̀ ní lò lórí ìbànújẹ́ o Àmín. àánú ọlọ́run ọmọdé bá yín o Àmín. gbogbo ìgbà ẹ jẹ́ ká ìdè náà wọ́n ní ká dìde. bàbá yìí máa mọ ẹjọ́ wọ́n ní mo ká yọ̀ǹda bá yín mo yọ̀ǹda yín mo yọ̀ǹda yín mo yọ̀ bàbá kábíyèsí ẹ jókòó Wọ́n ní ẹ ẹ jókòó jókòó, ẹ sá. jókòó ẹ Jókòó. dákun Allahu akbar Allahu akbar ẹ jẹ́ ká sà bá a ti sà wọ́n ní ká sà á. ìwọ náà máa fẹ̀mí rẹ ro dáadáa bẹ́ẹ̀ ni sà. máa fẹ̀mí rẹ ro dáadáa Náà. máa fẹ̀mí rẹ ro dáadáa bàbá wa Idris ẹ máa bọ̀ ń gbangba wọ́n ní ẹni ẹ ká ẹ máa máa bọ́ ń ta bọ́ gbangba. ẹ máa bọ̀ ń gbangba ẹ̀yin ló ní nǹkan òní ẹ̀yin ló lónìí. ẹ̀yin ló lónìí Allahu Akbar. ẹ̀yin ti mórí bọ́ ẹ ti mórí bọ́. ẹ mórí bọ́ alhamdulilayi. ọ̀nà tẹ́ ẹ fi mórí bọ́ ni pé gbogbo ohun tí ẹ̀dá kan ó máa sọ lọ́rọ̀ tí ọ̀dà láyé ẹ ti kọjá ẹ ẹ̀ ti kọjá ẹ̀. ti kọjá ẹ̀
bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ náà ni ẹ wà bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀ Allahu ẹ Akbar. bẹ̀rẹ̀ lọ́lẹ̀ fọlọ́n. Kẹ́ wá máa dà níyàn ibi tó tún kù sí. ẹ máa wá dà níyàn. wọ́n ní kẹ́ máa dà níyàn. ẹ máa dà níyàn. bàbá wa kábíyèsí ẹ délé dáadáa. Àmín. ẹ délé dáadáa. Àmín. ẹ sọ dáadáa. Àmín. ẹ sọ dáadáa. Àmín. ẹ rí àgbà tí ń dé. rí bàbá yìí ò lè jó sàn ní àdé mọ́. ò lè jó sàn ní àdé mọ́. ọlọ́run ọ̀wọ́lá nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ntí jẹ́ àpadà sí ibú ọlọ́run ní mú bàbá wa kábíyèsí. Àmín. ọlá nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ilé yín ọ̀dà ọ̀nà yín ọ̀dà o. Àmín. wala la hawla wala quwwata. illa billahi aliyyil azim. tọ́ ẹ jẹ́ ká wá dàníyàn fún bàbá. bàbá wa Idris gbogbo ntòkù tẹ́ lò láyé ẹ̀ ní fìbànújẹ́ lò. Àmín. ẹ̀ ní fìbànújẹ́ lò. Àmín. ntí balada jẹ́ fún àwọn èèyàn lẹ́yìn tí Ọlọ́run ti kó ní à lọ́wọ́ kò ní bá tọ̀dọ̀ tí yín jẹ́. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim. Alam tara kayfa rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. فإن تولوا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعله كعصف مأكول فإن تولوا إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فإن تولوا أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يعود على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون فإن تولوا إنا آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فإن تولوا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين فإن تولوا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فإن تولوا تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد فإن تولوا قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فإن تولوا قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فإن تولوا قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. gbogbo wa wà panupọ̀ wá ṣe suratul Fatiha kan. lápapọ̀. ẹyọ kan. ọlọ́run ó wọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run lọ́mọ bíi oríire tiwa náà wà ó ọlọ́run jẹ́ aṣọ oríire. amiina. ọlọ́run nàbí wa Muhammad. amiina. bàbá wa alhaji wa Muhammad Idris
the Chief Imam of Ansarudeen Society of Nigeria, Ejigbo branch. Allah. Akínbọ̀rọ̀ ọlọ́nkọ́ ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ayé ti fi hàn yín pé ẹ sí nǹkan rí. Ẹ ṣe dáadáa. Àbẹ̀wò ọlọ́run kádàrá burú òní kò lè ń lórí. Àmín. Kádàrá burú òní kò lè ń lórí. Àmín. Kádàrá burú òní kò lè ń lórí. Àmín. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. 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 سبحان